A kú déédé àsìkò yìí, kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilẹ̀ Nàìjíríà. Orúkọ tèmi ni Ọmágbémisọ́lá Ọmọlọ́gọ̀mádẹ àìjẹran ẹdán. Ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ti gba ọkọ̀ òfurufú ìtọpinpin méjì tí wọ́n ti ń retí tipẹ́ Security Surveillance Aircraft. Ọkọ̀ méjèèjì tí ó dé sí pápákọ̀ òfurufú Samuel Ládòkè Akíntọ́lá ìlú Ìbàdàn lánàá ni wọ́n ń retí kí ó ṣe àtìlẹ́yìn fún ìtọpinpin láti ojú òfurufú àti ìdáhùn sí pàjáwìrì káàkiri ìpínlẹ̀ Ọ̀yọ́ àti agbègbè rẹ̀. Nínú àtẹ̀jáde láti ọwọ́ Kọmíṣánná fún ìròyìn àti ìdánilẹ́kọ̀ọ́ ní ìlú Ìbàdàn lánàá ni wọ́n ti ṣàlàyé wípé dídé tí àwọn ọkọ̀ òfurufú yìí dé ṣe àpẹẹrẹ ìgbésẹ̀ mìíràn lórí ìgbìyànjú àti mú ètò ààbò le nípa àlékún ìwádìí àti ìtọpinpin. Àtẹ̀jáde ọ̀hún ṣàlàyé wípé Gómìnà Ṣèyí Mákindé ti fi dá aráàlú lójú ní bíi ọ̀sẹ̀ kan sẹ́yìn wípé ọkọ̀ òfurufú yìí ti dé sí Nàìjíríà, wọ́n sì ń tò ó papọ̀ lọ́wọ́ ní pápákọ̀ iléeṣẹ́ ológun ojú òfurufú ìpínlẹ̀ Èkó. Ọkọ̀ òfurufú yìí ni wọ́n ní ìrètí láti fi ṣe àtìlẹ́yìn fún àwọn àjọ ẹ̀ṣọ́ aláàbò yòókù bíi Àmọ̀tẹ́kùn láti fi máa tọpinpin ìwà ọ̀daràn kí ó sì ṣe àlékún àti máa tètè fèsì sí ìpè pàjáwìrì káàkiri ìpínlẹ̀. Bákan náà ni kọmíṣánná fìdí ẹ̀ múlẹ̀ wípé Mákindé wà níkàlẹ̀ láti gba àwọn ọkọ̀ méjèèjì ní pápákọ̀. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Ọ̀gbẹ́ni tí ó ga jùlọ ní orílẹ̀-èdè Ghana Sulemana Abdulsamed tí gbogbo ènìyàn mọ̀ sí Awuche ti di olóògbé lẹ́ni ọdún 33. Ikú rẹ̀ ti dá ìkàròsọ sílẹ̀ pàápàá jùlọ ní ẹkùn àríwá Ghana níbi tí gíga rẹ̀ ti sọ di ìlúmọ̀ọ́ká lágbègbè. Gẹ́gẹ́ bí àlàyé láti iléeṣẹ́ ìròyìn BBC nírọ̀lẹ́ àná, Awuche di olóògbé ní ọjọ́ Ajé sí ilé ìwòsàn ìkọ́ṣẹ́mọṣẹ́ Tamale lẹ́yìn tí wọ́n ti dá a dúró látàrí egbò ẹsẹ̀. Mọ̀lẹ́bí rẹ̀ kan Sulemana Abdulkudus ṣe àpèjúwe olóògbé òmíràn yìí ní onínú dídùn ọlọ́rẹ tí gbogbo ènìyàn fẹ́ràn. Ìdí nìyí tí ikú rẹ̀ fi ń ya gbogbo ènìyàn lẹ́nu bí wọ́n ti ń wọ́ gọ̀rọ̀ wá sí ilé láti wá mọ ohun tí ó ṣekú pa á. Gẹ́gẹ́ bí Kudus ṣe ṣàlàyé fún BBC, Awuche ṣẹ̀ṣẹ̀ lé ní 20 ọdún ni dókítà ti ní Awuche tí gíga rẹ̀ lé ní ìwọ̀n bàtà 7 7 feet 4 inches ní àìsàn gingivitis bí wọ́n ti ní gíga rẹ̀ yóò ti jù bẹ́ẹ̀ lọ kí ó tó di olóògbé. Awuche tí ìnagijẹ rẹ̀ lédè Haúsá túmọ̀ sí "jẹ́ ká lọ" let's go gbé fún ọ̀pọ̀lọpọ̀ ọdún pẹ̀lú àìsàn tí ó ṣúyọ látara Marfan syndrome, genetic disorder tó ní ṣe pẹ̀lú ẹ̀yà ara tó so papọ̀ connective tissues tí ó mú kí tapátẹsẹ̀ rẹ̀ máa gùn lódìlódì. Ìwádìí sọ di mímọ̀ wípé Awuche làkàkà àti rí owó ilé ìwòsàn san títí di ìgbà tí oníṣòwò kan Ibrahim Mahama tí í ṣe ìbátan pẹ̀lú ààrẹ orílẹ̀-èdè Ghana John Mahama tó bá a dá sí i láti ṣe àtìlẹ́yìn fún ìtọ́jú rẹ̀ ní ilé ìwòsàn. Ṣùgbọ́n pẹ̀lú gbogbo àsọdájú àwọn dókítà wípé ara Awuche ti ń yá, ó padà di olóògbé lówùúrọ̀ ọjọ́ Ajé. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Ilé-ẹjọ́ kòtẹ́milọ́rùn ní ìlú Àbújá ti dá ẹjọ́ tí ó pàṣẹ fún àjọ elétò ìdìbò INEC kí ó yọ orúkọ ẹgbẹ́ òṣèlú African Democratic Congress ADC àti ẹgbẹ́ òṣèlú mẹ́rin mìíràn nù tí wọ́n fi ẹ̀sùn kàn wípé wọn kò pójú òṣùwọ̀n lábẹ́ òfin àti kópa nínú ètò ìdìbò. Níbi ìdájọ́ ẹlẹ́ni mẹ́ta tí wọ́n jọ pa ohùn pọ̀ ní ilé-ẹjọ́ kòtẹ́milọ́rùn ti fìdí ẹ̀ múlẹ̀ wípé ìdájọ́ tí ilé-ẹjọ́ gíga gbé kalẹ̀ ní ọjọ́ 15 kò fìdí múlẹ̀. Wọ́n ní ilé-ẹjọ́ ṣe àṣìṣe, kò sí ẹ̀sùn tó lè mú kí ó pàṣẹ fún INEC kí ó yọ orúkọ ẹgbẹ́ òṣèlú kúrò nínú àkọọ́lẹ̀ orúkọ yàtọ̀ sí ẹgbẹ́ òṣèlú ADC. Àwọn ẹgbẹ́ òṣèlú tí ilé-ẹjọ́ kòtẹ́milọ́rùn tún dá padà ní Action People's Party APP, Action Alliance AA, Accord Party AP àti Zenith Labour Party ZLP. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Àwọn agbébọn ti ṣekú pa òṣìṣẹ́ ológun Nàìjíríà tó ń sìnrú lọ́wọ́ ní Nigerian Army Intelligence Corps Colonel Abdulsalam Ude ní ilé rẹ̀ ní Kundu, agbègbè Àbújá. Èyí ń wáyé bí iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Plateau ṣe fi ọwọ́ ṣìkún òfin mú afurasí 3 lórí ẹ̀sùn wípé wọ́n jọ dáwọ́jọ ṣekú pa ológe model ẹni ọdún 25 kan Ibrahim Baya tí ìnagijẹ rẹ̀ ń jẹ́ Ibe tí wọ́n lù pa lórí ẹ̀sùn wípé ó jí ẹ̀rọ ìbánisọ̀rọ̀. Orísun
orísun ìròyìn ní ìlú Àbújá tí wọ́n fìdí ikú ológun yìí múlẹ̀ ní àwọn agbébọn tí ẹnikẹ́ni kò dámọ̀ ṣínà ìbọn bolẹ̀ fún un lẹ́yìn tí ó kọ̀ àti jẹ́ kí wọ́n jí òun tàbí mọ̀lẹ́bí rẹ̀ gbé, tí ó yọrí sí ìjàkadì tí wọ́n fi yìnbọn fún òṣìṣẹ́ ológun yìí àti ìyàwó rẹ̀. Colonel Ude tí ó jẹ́ ọmọ bíbí ìpínlẹ̀ Enugu ni ó ṣàdédé kó sí ọwọ́ àwọn agbébọn nírọ̀lẹ́ ọjọ́ Ajé lẹ́yìn tí ó padà dé láti ibiṣẹ́, tí ó mú kí èyí mú ìfura dání lórí ìkọlù. Ológun yìí ni wọ́n ṣe àpèjúwe ní ènìyàn dáadáa tó jáfáfá lẹ́nu iṣẹ́ tí ìrètí wà wípé yóò gba ìgbéga ní ọdún tó ń bọ̀. Lẹ́yìn tí ó kọ̀ àti jẹ́ kí wọ́n jí mọ̀lẹ́bí rẹ̀ kankan gbé ni wọ́n yìnbọn fún dẹ́rẹ́bà àti aṣọ́gbà bí wọ́n ti gbé gbogbo wọn dìgbàdìgbà re ilé ìwòsàn pẹ̀lú ìyàwó rẹ̀. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Ìjọba àpapọ̀ ti ń béèrè fún ìdájọ́ òdodo lórí àwọn ọmọ Nàìjíríà tí wọ́n ṣekú pa ní South Africa. Owó tó tó owó fún àwọn tí wọ́n jà lólè ba ọrọ̀ ajé wọn jẹ́, tí ó jẹ́ kí wọ́n fi tipátipá padà sílé lọ́wọ́ òfo. Bákan náà ni wọ́n tẹnumọ́ wípé kì í ṣe wípé Nàìjíríà ò ní agbára àti fèsì sí ìkọlù, ṣùgbọ́n àwọn gbà láti tọ ọ̀nà ìjíròrò diplomacy bí ó tilẹ̀ jẹ́ wípé oríṣiríṣi ọ̀nà ni ó ṣí sílẹ̀. Ìjọba ní kò dín ní ọmọ Nàìjíríà 98 tí wọ́n ṣekú pa níbi ìkọlù xenophobic àti afrophobic ilẹ̀ South Africa láti ọdún 4 sẹ́yìn. Wọ́n ní àgbéyẹ̀wò àti àkójọpọ̀ òfò tí ẹgbẹ̀lẹ́gbẹ̀ ọmọ Nàìjíríà tí wọ́n ń gbé ní South Africa kojú ni wọ́n ń ṣe pẹ̀lú èròǹgbà àti lè rí ẹ̀tọ́ wọn gbà padà lọ́wọ́ ìjọba South Africa, tí wọ́n fi ẹ̀sùn kàn wípé wọ́n gbójú sẹ́gbẹ̀ẹ́ ní gbogbo àkókò tí ìkọlù fi ń wáyé. Àwọn ìṣẹ̀lẹ̀ mìíràn ni agbófinró ti mọ̀ọ́mọ̀ pa ọmọ Nàìjíríà tàbí fọwọ́ lẹ́rán bí wọ́n ti ń kọlù wọn. Ó lé ní 1,400 ọmọ Nàìjíríà tí ó fi tipátipá fi orílẹ̀-èdè tí ó kún fún ẹlẹ́yàmẹ̀yà sílẹ̀. Ìkọlù yìí kò mọ sí ọ̀dọ̀ ọmọ Nàìjíríà àti Ghana nìkan. Ọ̀pọ̀ àwọn ọmọ orílẹ̀-èdè bíi Malawi, Botswana, Namibia, Mozambique àti Zimbabwe náà pín nínú ìkọlù. Minister of State for Foreign Affairs Ṣọlá Ẹnìkanláyé ní ìpàdé pẹ̀lú Special Envoy Ààrẹ Cyril Ramaphosa àti Minister of International Relations and Cooperation Ronald Lamola ní ìlú Àbújá ní ọjọ́ Ajé láti fi ẹ̀hónú ìjọba Nàìjíríà hàn lórí ìyà tí wọ́n fi jẹ ọmọ Nàìjíríà. Níbi ìfọ̀rọ̀wánilẹ́nuwò pẹ̀lú akọ̀ròyìn lẹ́yìn ìpàdé ni mínísítà ti ní èyí mú àwọn lómi gidigidi pẹ̀lú ìkọlù tó ti ń wáyé láti ọdún 1995 tí àkọọ́lẹ̀ fi ṣe àfihàn ènìyàn 118 tí wọ́n ti ṣekú pa látara ìkórìíra. Ẹnìkanláyé ní àwọn olùfẹ̀hónúhàn South Africa kò ní àṣẹ lábẹ́ òfin ilẹ̀ òkèèrè láti dọdẹ, fìyàjẹ, ṣekúpa tàbí ja ọmọ Nàìjíríà lólè tàbí ará ilẹ̀ adúláwọ̀ kankan bírú èyí tí ó wáyé níbi ìkọlù. Àwọn sì ti pín fọ́ọ̀mù fún gbogbo àwọn tí wọ́n lùgbàdì ìkọlù kí wọ́n ṣe àkọọ́lẹ̀ òfò wọn, nítorí àwọn gbọ́dọ̀ kọ́kọ́ mọ iye tí òfò wọ̀nyí tó kí wọ́n tó béèrè fún ẹ̀tọ́. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn The Nation tó jáde lónìí. Alága àná fún ìjọba ìbílẹ̀ Kùmbùsọ, ìpínlẹ̀ Kano, Abdullahi Gali Shittu tí gbogbo ènìyàn mọ̀ sí Comrade Abdullahi Gali Bassaf ti padà sídìí iṣẹ́ amúnidára tailoring business lẹ́yìn oṣù díẹ̀ tí ilé-ẹjọ́ yọ ọ́ ní ipò. Bassaf tí sáà rẹ̀ gẹ́gẹ́ bí alága kanṣu tẹnubẹ́po ní oṣù kẹta ọdún 2026 lẹ́yìn ìdájọ́ ilé-ẹjọ́ ní ìpinnu òun àti padà sí ìdí iṣẹ́ ránṣọránṣọ ni láti ṣe àfihàn wípé kí ẹnikẹ́ni má mú iṣẹ́ òṣèlú ní iṣẹ́ tí ó lọ títí láé tàbí kà á kún ọ̀nà kan ṣoṣo láti lówó lọ́wọ́. Níbi ìfọ̀rọ̀wánilẹ́nuwò ní alága àná ti rọ àwọn olóṣèlú kí wọ́n ní ojúlówó iṣẹ́ tó mú owó wọlé ní gbogbo ìgbà yàtọ̀ sí iṣẹ́ òṣèlú, bí ó ti rí iṣẹ́ òṣèlú gẹ́gẹ́ bí ọ̀nà láti sin ìlú kì í ṣe fún ìmọ̀tara ẹni. Gẹ́gẹ́ bí àlàyé rẹ̀, iṣẹ́ ránṣọránṣọ kì í ṣe iṣẹ́ lásán, ó tó gbọ́ bùkátà. Ó ní iṣẹ́ yìí ni ó ran òun lọ́wọ́ láti ṣe àtìlẹ́yìn fún ìpolongo ìbò. Láìsí iṣẹ́ yìí yóò nira fún àti lè ṣe iṣẹ́ òṣèlú. Bassaf ní ṣọ́ọ̀bù rẹ̀ wà ní Sheka Ward, ìjọba ìbílẹ̀ Kùmbùsọ, níbi tí ó ti ń ṣe àmójútó àwọn ọmọọṣẹ́ tí ó fẹ́ẹ̀ tó 20. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn The Nation tó jáde lónìí.
Kókó inú ìwé ìròyìn tòní kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi lọ́la fún àkọ́tún ìròyìn. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àkíyèsí yín ránṣẹ́ kí ẹ sì bá wa subscribe sójú náà wa lórí YouTube kí kókó inú ìwé ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.